Ibi kọ́lọ́hun kó ṣàánú àwọn obìnrin ni kọ́lọ́hun kó ṣàánú wa ni sẹ́yìn ògbọ́n kọ́kọ́rọ́ alátẹ tó ṣẹlẹ̀ ń jò ní ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi àwọn tán kan lè gbé lọ wájú Ọlọ́run àti wájú èèyàn gan tán sun wọ́n pọ̀ wọn ò rú lórí bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ń ṣẹlẹ́yà káàkiri lórí ọkọ ọlọ́kọ ìyàwó èèyàn àti ọkọ wọ́n ti wà nínú marriage for good 30 years 30 good years ìwà ń bóbó tiẹ̀ wípé ìyàwó òun ò fún un ní peace o ìyàwó òun ò fún un ní joy o ìmọ̀ ń gbẹ́mí ń gbóná ni o ó sì gbàgbọ́ sometimes màá kàn jókòó ìwà máa wò pé sí ọpọlọ ẹja lẹ́lòmíì gbé sórí ni because I don't get it ṣé ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ yín ìtì problem tẹ́ ẹ ní especially ọ̀pọ̀lọpọ̀ single mother mò ń sọ o problem tẹ́ ẹ ní ni wípé ọ̀lẹ ní lórí ayélujára ọ̀pọ̀lọpọ̀ single mother ló wà ńbẹ̀ tó jẹ́ pé ayé wọn gan bẹ́ sú ẹ̀ ju ayé hàn married lọ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀lẹ ní ẹ wà ní ìsíàwó torí tẹ́ ẹ bá ya ọ̀lẹ tẹ́ ẹ bá ti jàjà rí ọkùnrin kan báyìí tó ti wá sọ́dọ̀ yín bóyá bisikíìtì kúkìsì ló rà wá fún ọmọ ni bàbá máa yẹn wà kẹrin bó ṣe ń lọ báyìí báyìí ló fún mi sórí àwọn relationship kan wà tó jẹ́ wípé kẹ́ ẹ rọra dúró ní man friend and woman friend náà ló ti dáa fún má jẹ́ ń tàn mo ṣe fídíò kan jọ sí mo ní someone may make a good side chick kọ́ ọ mọ́ tanra rẹ̀ pé yóò jẹ ọkọ dáadáa tó o bá fẹ́ inú fi jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ yín bá lóyún they will just abandon you wọn ò ní wálé yín mọ́ fẹ̀kàn tẹ́lẹ̀ náà kúrè ẹ̀ẹ̀mẹ́bí kankan pẹ̀lú wọn ní ò bá di you and your own wàhálà àti ẹnu lọ́ọ́ bá máa ràn torí irú eléyìí ní ìsìn tí ń pe ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ bí ẹ bá bí àwọn ọmọbìnrin ẹ máa tún wọn o ẹ máa tún ọmọbìnrin yín o ẹ máa tún wọn o wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ yún àwọn fámílì ọkọ nu o ǹjẹ́ a wá sanwó orí rẹ̀ ó ní rárá akẹ́rù wálé yín ó ní nù ǹjọ́ ọkọ wá ṣe àbí àbọ̀dá wá ṣègbéyàwó fún ọ ó ní bẹ́ẹ̀ mọ̀ kọ́ mọ̀ pé lọ́kọ rẹ mọ́ one and only Mrs. kinní kan táwa mọ̀ ń bẹ ńlé ẹ dákun ìtìjú wo lójú yín o lọ bá wà nù fámílì ìtì ẹ lè wà nù fámílì olórí ibú bá yín kún ọ lọmọ ni yín kún àǹtí ń lọmọ ni pé mo dì sóò yín pátápátá ẹ bá sáré mi ẹgbọ̀nà bí ìtìjú ń pọ̀ ẹ̀sìn kan ojú bá ń lọ ọwá lọ ti lóyún you as a single mother àwọn òye kan ó ti yí ọ bí tó ti ń bọ̀ yóò ti yí ọ kì í ṣerú rẹ ló tún yẹ ká máa tàn jẹ kì í ṣerú rẹ ló yẹ ká máa pe ká máa fi wà ń pe two fún toró ọtí lẹ́nu ọtí ní experience ní nǹkan tí ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ ṣe single lady yóò tún wá máa sí ọ as a single mother nǹkan sí ọ o tí n ti ń ṣe single lady bá ń sí ọ ní àwọn mistake kan pẹ́pẹ́pẹ́ nǹkan sí ọwọ́ kan fura ni o ẹ̀yin ló yẹ kẹ́ ẹ smart jù nínú àwọn obìnrin tí ò yẹ kán rí tàn jẹ jù ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jẹ́ number 1 àǹtí ti bímọ 3 tẹ́lẹ̀ o ó tún lóyún fún bàbá ní ìsìn ẹni tó níwọ ni peace of mind ìwọ ní fi ayé o ìdùnnú ìgbà kan àwo kan kò rẹ́bí kankan fi ọmọ nu gbogbo ẹ mọ̀lẹ́bí rẹ̀ ìṣùwòrò kan ló sì kéré ju òun mú wálé yín ẹnu náà lọ fi ń jẹ́ peace of mind ọ̀tún lọ lóyún náà máa yí tún ní ọmọ sọ fẹ́ anybody ọwọ́ àárín ẹgbẹ́ nìkan jiyàn ní àgídìgbò wípé ṣe bí ẹ̀yin náà ẹ mọ̀ sí ìyín olóhùn ò mọ̀ sí wájé mi ń kọ́sẹ́ ni mo mọ̀ sí ìrìn jẹ́ ọkọ rí ibú bá mi sáàmọ́ kó tí ẹ lọ wájú ni ìyín ò bá ló mọ̀ sí kí gbogbo ẹbí kan dáwọ́ jẹ lé lórí kan ní ààyè tí ẹ mọ̀ sí
bóyá yóò sì ti ní ṣéǹjì díẹ̀ tẹ́lẹ̀ tẹ́gbọ́n kọ lẹ́nu wíìlì tí òun náà fẹnu gún ìyún a cancel kéèsì ìyún a close kò sẹ́ni tí ó lò mú ọ rí wọ́n lẹ́ni tó bí sùn fún àwọn gan tó bí wàlẹ̀ táwọn kó sùn lọ ilé rẹ̀ kan gan kò gbá wọn wá rí rédíò ọwọ́ á lọ lóyún òun ẹni tí ó gbalẹ̀ fún ọ ṣé ní ìsìn ìyàwó tí bàbá fẹ́ tí wọn ò fi ọ̀ràn wípé ọlọ́rogún o so nìkan lọ́n expect kókówó ilé wa ni àbí àbúrò bàbá tí wọn ò fi ọmọ tó ọlọ́run bá kan sọ̀rọ̀ lórí fóònù ní ọ̀rọ̀ ẹnu ọ̀tún smart enough wọ́n bá tiẹ̀ rí rìkọ́ọ̀dù ní ìsìn tán tó gbọ́ fọ́ ẹ̀sẹ̀ wọn ò ní kò ṣeé yí padà so ní kó wá bọ́ ọ ṣe kí ni so ní kó wá bọ́ ọ sanwó ilé ojú sì tì mí ojú gbà mí tí o ní tí obìnrin mi ń dánwò ẹ sì fẹ́ lè mú òkúta báyìí kẹ́ ẹ mọ̀ sá ìwọ̀sà wàsàwàsà kẹ́ ẹ mọ̀ sún ọ̀pá ọwọ́ à ń sí ọkọ mi lórí rédíò ní ọkọ tí wọn ò kó ẹrù ṣé ẹ ti rí ẹ̀yin tí wọn ò sàn kankan lé lórí ẹ̀yin lẹ máa ń wo òkà jù nígbà tí sọ káráyé eré náà bó abẹ́ bíríìjì ọmú tí ẹ ní ẹ̀yin lẹ fálù òkà jù bí wọ́n ṣe kàn mọ́wọ́ ní kankan kí ló bá yín àwọn tó dìídì kó gbogbo ẹrù gan relé wọn gan tí ò tó tí sọrí tó o bá ti ní fìyà jẹra rẹ ẹ̀kọ́ ni ọmọ rí mú kọ́ ní tí ń ṣẹlẹ̀ lórí ayélujára yìí ọkùnrin lòun ò fi ọ síbì kan látàrí pé ń bú wọn ní 5,000 ń fún wọn 10,000 rírí tó orí náà tó ti rí ní pé orí yàn tán orí tán bí ẹni náà tó lè ṣe kíni tó lè gbé ìyàwó méjì sábẹ́ òrùlé kò yé báyìí ní ìsìn èmi ò mọ sọ̀rọ̀ rẹ o wá fi mọ ẹbí máa rá wọn ò wá san kankan lórí rẹ ìyálé ó ti ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yín ó mọ̀ ìyálé ẹ̀ mọ̀ ọmọ rẹ àwọn ni ò ní mọ̀ yìí ọ fi ìyá rẹ kọ́ ni o I'm telling you sọrí tó o bá tètè múra sí ní àjò rẹ ẹ rí i pé irú èyún ní ìsìn kì í ṣe nǹkan méjì ló wá fún bóyá bàbá ti sọ bí ọ̀pọ̀lọpọ̀ bí tó ní ogún sí ìlò náà wá gba tí wá pín tiẹ̀ àbí ló wá pín tiẹ̀ o torí tí ò bá wá nítorí ogún ni ní tó wá fún òye ni ẹni ọba ní bísínẹ́sì ti kú àná ọlọ́run sì tún wá ràn ọ́ lọ́wọ́ wọn ò fi ọmọ ẹbí kankan ṣe ló yẹ kó ọmọ bá ní àjò rẹ lọ kó lọ ra mọ́ ọ lọ ṣe rere kó mọ́ ọ lọ wẹ̀rẹ̀ rẹ̀ kó lọ mọ́ ọ lọ bẹ́ẹ̀ kò tiẹ̀ tí n tó ní kọ́ tiẹ̀ kọ́ lọ mọ́ introduce ara rẹ̀ sàn family tó bá tiẹ̀ wá introduce ara rẹ̀ tó jẹ́ pé wọn náà jẹ ọ̀jẹ̀ yó ẹ̀gbọ́n yín fún mi lóyún o ó lọ́mọ lọ́dọ̀ mi o mi ìbéèrè nǹkan kan o mo kàn fẹ́ notify yín ni ó tán àárí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọkọ ò tí ì kú tá ìkú àlè àdínkù àyàwó tó ní òfin joy tí òfin peace wọn lọ́wọ́ rẹ̀ náà ló kú sí o mo sọ fún ẹ̀yin ọkùnrin kan ẹ̀ lè sùn kẹ́ forí lóṣù ká sẹ́rí tẹ́ ẹ rò wípé happiness ní lójú ayé yín o so ti yé yín ò jẹ́ ọmọ jákọ yín tò lọ́nà ọ̀run ẹ lè sùn kẹ́ forí lóṣù ká torí ẹ lè báyé jẹ́ kẹ́ ẹ wá ní ẹ fẹ́ lọ bá ọ̀run yín náà gbọ́dọ̀ ní kọ́má bàbá ẹ̀ ní ìsìn ọ̀run wọn ní kọ́má ẹ rí gbogbo ẹ̀ tí ò mọ̀ ọ́ tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ ọ́ ní ìsìn nípasẹ̀ pọ́n gbìyànjú làgídìgbò wọ́n wá ń jókòó wọn tó Ọlọ́run ó ṣàánú yín ṣùgbọ́n ẹ mú ẹ̀kọ́ kọ́ o gbogbo nǹkan kan lèyìn ó fi mọ̀ ṣe ìyẹn fi mọ̀ rẹ́rìn sí torí mo ọ̀pọ̀lọpọ̀ yín pọ̀ ń ta tẹ́ẹ̀sì àgbọ̀mọ síbẹ̀ ẹlòmíín retí kọ́kọ́ kú ni kó wá bu iye pẹ̀ kó kàn ọmọ wá bu iye pẹ̀ ẹ wàá mọ̀ sọ wípé obìnrin dẹ̀ lọ tó obìnrin tí ò yẹ kó lè kún ọmọ bá jẹ́wọ́ ọkọ̀ ọmọ rà láàrin èmi àti ẹ tó bá jẹ́wọ́ sọ́ọ̀kọ̀ mọ́ra ẹni tọkọ rí ò sọ wípé ó níyàwó síbì kan tíyùn náà sì gbìyànjú wípé mo tiẹ̀ fẹ́ lọ ọmọ ẹbí mo fẹ́ lọ ọmọ ará tó ti bí kínní ó ti bí kejì ó ti bí kẹta mo ń sọ tẹlòmíì ní o torí eléyìí oyún àkọ́kọ́ ní bẹ́ẹ̀ nú rẹ̀ ó sì ló ń fi wé mọ́ ìṣòro tó kàn tún lè gara ni pé ó ti ní mẹ́ta ńlẹ̀ single mother ni tó bá tún fi ìyún kun ní ìsìn bùkátà di púpọ̀ ṣùgbọ́n ẹlòmíì ti bí méjì ó ti bí mẹ́ta yìí sì ń bẹ́ ń ta irú wọn wọn mọ̀ dásà wípé
ibi wọ́n fi mí sí ni mo wà, ibi wọ́n fẹ́ lọ́mọ sọ mi sọ ni, ibi wèrè náà fi ọ́ sọ sọ́ọ́rí tó bá lè dọ́mọ tọ́ ló kù. Tàbí kó jẹ́ wípé bí ọkùnrin yẹn ṣe ń invest fún ọ lórúkọ rẹ àtàwọn ọmọ rẹ, ṣé ó ti yé báyìí ní ìsìn, bí ṣe invest fún ìyálé ní invest fún ọ fún àwọn ọmọ rẹ ló kù, lọ fi lè mọ sọ wípé kò ní sún gbára torí ó ti yanjú tẹ́yìn náà jẹ títí dọjú adé, ó ti yanjú rẹ̀ lẹ̀ fún yín. So kò sí pé mò ń lọ bẹ́yàn kankan pín nǹkan kan mọ́, kò sí pé mò ń lọ yọjú, nítorí ọkàn lè ṣe ni pé bóyá kò lè sọ fún ọ wípé ọmọ yín ló fún mi lóyún ni mo ló ní àwọn ọmọ o, tó ò ní sọ jù bá ń lọ, ò lè ní pírọ́blẹ́mù. So ti yé báyìí ní ìsìn, ṣùgbọ́n kò sí rírí tó rí ọwọ́ àwọn wípé nígbà tí ọkọ bá lóun ṣe wógẹ́, ọ nídìí ìrànlọ́wọ́ ìyálé àbọ̀ ọ nídìí ìrànlọ́wọ́ àwọn ọmọ rẹ, ó lè mọ̀ ṣeé ṣe fún ọ o. So ọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n, ẹ má bínú pé fídíò egun, àwọn ọkùnrin kan tí wọ́n máa ń dá sáà wípé torí wípé kò fẹ́ para rẹ̀ ni, torí tíyàwó ilé bá mọ̀ ó lè pa, jẹ́ kíyàwó wọn ó tètè ṣekú pa. Ìyàwó ilé tó ní tó bá mọ̀ yẹn yóò ṣekú pa, jẹ́ kó ṣekú pa, because ìwọ ni ọ̀sẹ̀ kí ni, ìwọ ni ìyá rẹ̀ ó jẹ jù. Ṣé ẹ sì mọ̀ pé yín tó bá ti ṣe sí ẹ mọ pẹ́pẹ́ fúru ṣe dáadáa, ẹlòmíì ò tẹ̀ tún wá tó gbogbo owó ọjà tí bá tún ta ní ọmọ ẹdín ta fúru ọkùnrin bẹ́ẹ̀. Wọ́n bàjọ́ ìpàdé lọ́dọ̀ rẹ̀, ọkùnrin náà tí ò fowó oúnjẹ ẹlẹ̀ tí sì ń jẹ bẹ̀tà lọ́dọ̀ rẹ̀, bó ni ò ṣe ní bàjọ́ ìpàdé, yóò bàjọ́ ìpàdé, yóò bàjọ́ ìpàdé. Ọkùnrin tí ò fowó orún lẹ̀ tó sì dé ọ̀dọ̀ rẹ̀ ní ìsìn tó ti bomi ara tó ti sírí, ṣé ẹ sì mọ̀ pẹ́pẹ́ fúru yín máa ń pọ̀. Ẹ wà ẹran lọ́tọ̀ ni, ìgbín lọ́tọ̀, abọ́dì lọ́tọ̀, owó ọjà rẹ̀ ọtí náà tán lórí ọkọ ọlọ́kọ tí ò tún fi ọ́ hàn lé. Iṣu wóróbo wọn ò kó wá lé yín. Bó o bá mọ̀ pé kí ni yún ọ láyànjú, wọ́n mọ̀ tí ń ta ike rẹ̀ ọjẹ́rè rà ju kọ́ tó kọ́ra rẹ̀ sínú yọ́ọ̀yọ́ lọ. Alájìkẹ́rì iná o, bá láìkẹ́ kọ́mẹ́ǹtẹ̀ ṣí ẹ̀, ó dàbọ̀.